ẹ̀yin lólùfẹ́ mi, ṣé lóòótọ́ ni Naomi ń bẹ̀bẹ̀? Ṣé lóòótọ́ ni Queen Naomi ń bẹ Ọọ̀ni of Ifẹ̀? Ṣé lóòótọ́ ni Queen Naomi ó ń rawọ́ ẹ̀bẹ̀ sí Ọọ̀ni of Ifẹ̀? Ẹ̀yin lólùfẹ́ mi, ìròyìn tó wà lọ́wọ́ nìyẹn o. Wọ́n ní Queen Naomi ó ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí Ọọ̀ni of Ifẹ̀ látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n fi ti àwọn pẹ̀lú ọ̀gá Oríyọmí mọ́lé àti principal school yẹn pẹ̀lú àwọn security méjì, I don't know. Wọ́n ní Queen Naomi ó ti ń rawọ́ ẹ̀bẹ̀ sí Ọọ̀ni of Ifẹ̀ pé kó ṣíjú àánú wò òun, kó mú òun kó nínú àjàgà tí òun wà yìí. Àwọn kan ní wáì tí Queen Naomi ṣe máa bẹ̀bẹ̀, kí ló fẹ́ bẹ̀bẹ̀ fún? Ṣé bí bàbá ọmọ ẹ̀ ní Ọọ̀ni of Ifẹ̀, ṣé ó tún lẹ́tọ̀ọ́ àti bẹ bàbá ọmọ ẹ̀ ṣá kó tó yọ kó nínú àjàgà tí ó wà? Bẹ́ẹ̀ ni àwọn kan sọ wípé ṣé bí Queen Naomi ti sọ pé òun ò lè bẹ̀bẹ̀ láíláí pé because kò sí ohun tóun fẹ́ lọ ṣe ní ààfin mọ́, kí lóun tún fẹ́ lọ ṣe ní ààfin? Ẹ wo ọ̀rọ̀ méjèèjì bí ó ṣe ń takora wọn. Mo wá fẹ́ fi wé ọ̀rọ̀ tí màmá wa Esabod sọ wípé bàbá Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá number 2 pé àwọn ni wọ́n pe àwọn ọlọ́pàá tí Queen Naomi wà ní custody wọn pé wọn ò gbọ́dọ̀ fi Queen Naomi sílẹ̀ àfi tó bá bẹ̀bẹ̀, tó bá dẹ̀ promise pé òun máa padà sáàfin. Ẹ wá wò pé ọ̀rọ̀ yẹn jọ gàté kò jọ gàté, ó mà ti wá ń fi ẹsẹ̀ méjèèjì tìrò báyìí. Ẹ lólùfẹ́ mi, kí ni èrò ọkàn tí? Ṣé bí Queen Naomi ṣe ń bẹ̀bẹ̀ yẹn ṣó right? Àbí bó ṣe ń bẹ̀bẹ̀ yẹn kò lẹ́tọ̀ọ́? Kí ni èrò ọkàn tí? Ẹ má gbàgbé bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá number 2 tá ń sọ yìí, ọkọ Queen Naomi òun la sì mọ̀ wọ́n sí. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, ìjà ló dé lórí dòwe. Bàbá wa Ọ̀jájá wọn tí ì jáwèé fún Queen Naomi pé àwọn ò fẹ́ mọ̀ àdẹ̀rín ibi tí adájọ́ ti tú wọn ká. Lọ́dọ̀ ti tèmi, ọkọ àtìyàwó sì ni wọ́n. Ìjà lè dé kó rí dòwe. Ẹ má dẹ̀ gbàgbé pé màmá wa Esabod wọ́n sọ wọn ọ̀rọ̀ yẹn gan gbà yẹn tán ní nǹkan tí Ọọ̀ni of Ifẹ̀ tó fojú Naomi rí ní ààfin pé pé Naomi ò tẹ̀ lè padà sí ààfin láéláé. Pé bá a ṣe ń wo bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ pé èèyàn tó burú ni wọ́n o, èèyàn tó burú gan ni wọ́n, pé wọ́n kàn ń ṣojú bẹ́ẹ̀ yẹn ni o, pé Naomi òun ló lè sọ nǹkan tí ojú ẹ̀ rí ní ààfin. Ẹ jọ̀ọ́, ṣé gbogbo àwọn information tá à ń gbọ́ yìí ṣé òótọ́ ni? Àti pé báwo ni màmá wa Esabod ṣe get gbogbo àwọn information yìí? Torí wọ́n ní ọlọ́pàá kan ni àwọn pè ní Agodi pé àwọn ní informant bẹ́ẹ̀, ẹ jẹ́ kí n pè bẹ́ẹ̀ yẹn pé wọ́n ní àwọn ní informant bẹ́ẹ̀ ní police station bẹ́ẹ̀, pé ọlọ́pàá kan ni àwọn pè tó ń fún àwọn ní information. Báwo la ṣe mọ̀ pé ọlọ́pàá ni wọ́n pè lóòótọ́? Báwo la ṣe mọ̀ wípé ọlọ́pàá ni wọ́n pè lóòótọ́ pé bàbá wa Ọọ̀ni of Ifẹ̀ ló ní kán má fi Naomi sílẹ̀ látàrí pé ó ti lérí pé òun ò ní bẹ̀bẹ̀, òun rẹ̀ ní wá sáàfin mọ́? Ṣó lè jẹ́ lóòótọ́ ṣá? Ṣó lè jẹ́ lóòótọ́ ṣá? Òkè, kí ló wá mú Queen Naomi tó wá fi ń bẹ̀bẹ̀ báyìí? Ṣé kò ṣe wípé ọ̀rọ̀ tí àwọn èèyàn ń sọ ó ti rí bẹ́ẹ̀? Òkè, ẹ tí wá jẹ́ ká lọ nígbà tí màmá wa Alájà Kaola tí wọ́n lọ visit tí wọn ní ibi tí wọ́n fi wọ́n sí. Wọ́n ní Queen Naomi ti rù gan, wọ́n ló ti rù gan. Àwọn kan tiẹ̀ ń sọ wípé bóyá through Alájà Kaola yẹn òun ni Queen Naomi fi pass message sí Ọọ̀ni of Ifẹ̀ pé nígbà tí màmá yẹn lọ wò ní inú ibi tán fi wọ́n sí, ló lo influence pé ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi bá kábíyèsí sọ̀rọ̀ kó mú mi kó nínú àjàgà tí mo wà yìí. Àwọn èèyàn sọ bẹ́ẹ̀ because èmi náà tó wá wò náà pé báwo ni message ṣe fẹ́ dé ọ̀dọ̀ kábíyèsí because a gbọ́ pé kábíyèsí lọ visit ẹ̀. But bàbá yẹn tèmi mọ̀, èmi mọ̀ wípé wọn ò lè abandon Queen Naomi síbẹ̀ yẹn, wọ́n máa ṣiṣẹ́ ní abẹ́lẹ̀ torí ọ̀rọ̀ yẹn ti dé federal.
actually no ṣé mọ̀ pé mo sọ nínú fídíò tó kọjá mo ní bọ́n ṣe arrest wọn yẹn èmi láìkí ẹ o bọ́n ṣe ara fi wọ́n pamọ́ síbẹ̀ yẹn èmi láìkí ẹ o àdúrà mi ni pé kọ́ má kàn sọ di nǹkan míì mọ́ wọn lọ́wọ́ ṣé rí bọ́n ṣe arrest wọn tán fi wọ́n síbẹ̀ yẹn ó máa jẹ́ kí tension àwọn èèyàn kó lọlẹ̀ gbogbo àwọn tí ọmọ wọn ṣaláìsí inú wọn náà ò ní dùn o àìdẹ̀mọye àwọn agbọ̀rọ̀dùn tẹ́ bá gbọ́ nínú message fídíò kan tí mo ṣe sẹ́yìn tí mo play voice note Ògo Oríyọmí níbi tó Ògo Oríyọmí sọ pé wọ́n já àwọn sí ìhòòhò àwọn wo lẹ rò pé wọ́n já wọn sí ìhòòhò ẹni nífẹ̀ẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fídíò yìí kó go viral kẹ́ni bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV gbogbo ẹni tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín náà nìtọ́wọ́ yín àbùdíntolókun àbùdíntolọ́sà ọwọ́ yóò ní kọ́sàlẹ̀ àpò ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe tẹ́ bá gbọ́ngbà yẹn tí Ògo Oríyọmí sọ̀rọ̀ tán ní ìhòòhò náà wọ́n wà báyìí tí ò bá sí wípé àwọn ọlọ́pàá àwọn road safety àtàwọn kan tó ń gba fóònù lọ́wọ́ àwọn èèyàn pé wọn ò bá ti rí ìhòòhò àwọn níta àwọn ló já wọn sí ìhòòhò ibi tẹ́ ti máa mọ̀ ní pé inú ń bí àwọn kan mo dẹ̀ tún sọ wípé nídàkejì ó tún dùn mọ́ mi nú tí ò jẹ́ pé individual ni Ògo Oríyọmí bá ní issue tó bá yẹ pé individual Ògo Oríyọmí bá ní issue ni kí nǹkan kan wá lọ ṣe ẹni yẹn kẹ́ni ẹ wá lọ gbé ẹ̀mí mi ẹ gbàgbé ẹ̀ àti ẹ̀ ní gbọ́ ẹni tó ń jẹ́ Ògo Oríyọmí mọ́ ní àsìkò yìí ẹ gbà bí mo sọ fún yín pẹ̀lú àwọn tó ń bá Ògo Oríyọmí pò báyìí tó ń bá wọn fà báyìí no be small. màmá wa Kaola náà tó wá sọ pé àwọn tún fíìsìtì Ògo Oríyọmí náà wọ́n lọ́gọ Oríyọmí náà ti rù gan o wọ́n ní kódà gan Ògo Oríyọmí sọ fún wọn wípé bóyá wọ́n ti ní BP tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóyá ńgbà tó débẹ̀ ni wọ́n ní I don't know wọ́n lọ́gọ Oríyọmí tún sọ fún alájà yẹn wípé kódà oògùn BP kò tiẹ̀ wá ká mọ́ báyìí àwọn ti lo oògùn tiẹ̀ wá ká BP mọ́ báyìí sìn ẹ jọ̀ọ́ gbogbo wa ẹ jẹ́ ká máa fi àdúrà àwọn máa yìí lọ́wọ́ o BP ò ń ṣe nǹkan tó dá o kò ń ṣe nǹkan tó dá o kọ́lọ́ má jẹ́ kí nǹkan lọ ṣe máa yìí sí ibẹ̀ yẹn o so kí ni nǹkan tí mo tún wá sáfàyọ ni pé màmá yìí tún wá ń sọ nínú fídíò wọn wípé àwọn bú Ògo Oríyọmí àwọn sọ̀rọ̀ sí àwọn sọ pé ṣé o máa tún bújọba ṣé o máa tún sọ̀rọ̀ síjọba wọn lọ́gọ Oríyọmí sọ pé láyé mi ò tún sọ̀rọ̀ síjọba mọ́ láyé mi ò tún bújọba ẹjọ́ èmi ò rí ibi tó Oríyọmí ti bújọba rí o mi ì rí ibi tó ti bújọba rí o ibi tí mo sọ fún pé ọ̀rọ̀ Ògo Oríyọmí ó ní nǹkan mi nù kò ń ṣe Ìbàdàn nǹkan tó ṣẹlẹ̀ yẹn òun ló jẹ́ kí wọ́n mú Ògo Oríyọmí bẹ̀ yẹn ó ní nǹkan mi nù bí ìgbà tábà sọ pé ẹni tá a ti fẹ́ sun jẹ tó wá fi epo para bẹ́ẹ̀ ni Ògo Oríyọmí ṣe rí kí ládé máa sọ wípé ṣé ò ní ìbújọba mọ́ ṣé ò ní ṣe kíní kan mọ́ kẹ́yìn bá ti mọ̀ wípé ó lọ́wọ́ nǹkan mí nù ẹni olùfẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí ẹbẹ̀ ni mò ń bẹ̀ yín mo fẹ́ kí fídíò yìí go viral káwọn èèyàn lè jàǹfààní ẹ̀ ṣé ẹ ti rí pé wọ́n fẹ́ pa ẹnu Ògo Oríyọmí mọ́ mo dẹ̀ ti sọ́lẹ̀ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nínú fídíò tẹ́ ẹ bá gbàgbé wọ́n fẹ́ pa ẹnu Ògo Oríyọmí mọ́ mo sọ fún pé tó bá fi máa rìlíìsì máa yẹn ẹ̀yẹn máa wò Ọlọ́run jẹ́ ká gbọ́ àgídìgbò mọ́ Ọlọ́run jẹ́ ká gbọ́ àgídìgbò mọ́ bó ṣe ń sọ pé torí kéèsì Timothy kan tí ó ṣe kéèsì ọmọ kan tó kú kéèsì bàbá kan tó ṣe kéèsì ẹnìkan tó ṣe kinní kan actually àwọn tó ń bọ̀ Ògo Oríyọmí fà wọ́n pọ̀ àwọn ọ̀tá ẹ̀ pọ̀ Ọlọ́run ló lè kó máa yẹn yọ ọlá orúkọ ẹ̀ á dẹ̀ kó yọ Oríyọmí orí á dẹ̀ kó yọ ẹ̀yẹ́ máa wo ẹ̀dẹ́tì ọ̀rọ̀ tí mo sọ yìí sílẹ̀ tí wọ́n máa fi rìlíìsì máa yẹn ẹlẹ́ẹ̀kẹrin ni tí máa sọ tí wọ́n máa fi rìlíìsì máa yẹn Ọlọ́run jẹ́ ká gbọ́ àgídìgbò mọ́ wọ́n fẹ́ silent máa yẹn pátápátá tí ò tiẹ̀ ní operate àgídìgbò mọ́ ẹ máa rí but èmi mọ kíní kan dájú pé tí Ọlọ́run bá sọ wípé òun dé kò sẹ́ni tó lè sọ wípé níbo ló ti ń bọ̀ tọ́lọ́n bá sì sọ wípé máa yẹn ṣì máa exist ẹ̀yẹn máa wò Ọlọ́run á ṣiṣẹ́ ìyanu ẹ̀ ẹni olùfẹ́ mi a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Queen Naomi tí wọ́n ló ti ń bẹ Ọ̀jájá wa number 2 látàrí ibi tó wà ẹni olùfẹ́ mi ẹ fẹ́ ọkàn yẹn wọ̀n lábẹ́ comment section ṣé bí Naomi ṣe ń bẹ̀bẹ̀ yẹn ṣó tọ̀nà torí bàbá ọmọ ẹ̀ ni èmi ò dẹ̀ tí pọ̀ pé wọ́n jáwé fúnra wọn ṣó tọ̀nà bó ṣe ń bẹ̀bẹ̀ yẹn àbí all right bó ṣe ń bẹ̀bẹ̀ yẹn ẹni olùfẹ́ mi ẹ fẹ́ ọkàn yẹn wọ̀n lábẹ́ comment section kẹ́lẹ́ bá mi share fídíò yìí kẹ́lẹ́ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV tí n bá tún gbọ́ any information mi màá tún wá mú wá fún yín ire o.